eléyìí mà sì tún gbẹnu tán kẹ̀ ẹ̀yin èèyàn bàbá Èkìtì mà tún ti sọ̀kò ọ̀rọ̀ burúkú wọ́n ti fohùn lẹ̀ rẹpẹtẹ nínú fọ́nrán yìí fún Ooni of Ife ọba Adéyẹyè Ògúnwùsì pẹ̀lú àwọn ọba aládé ilẹ̀ Yorùbá àwọn ọba ìpínlẹ̀ Èkìtì mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n tẹ̀lé Ọọ̀ni lọ sí ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè yìí àná iyún ààrẹ Muhammadu Buhari ní Daura o. Ó lágbára báyìí o bàbá Èkìtì tún ti sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ kalẹ̀ nínú fọ́nrán yìí nípa pé eré kíṣà ni ajá ń bẹ́kùn ṣe nípa pé kí ni tó da Ooni of Ife tó jẹ́ ọba aládé ilẹ̀ Yorùbá tí gbogbo ọmọ Yorùbá respect kí ni tó dà wọ́n papọ̀ pẹ̀lú ẹni tó jọmọ Fúlàní iyún ààrẹ Buhari. Ọ̀rọ̀ yìí lágbára ó gbẹnu tán o. Bàbá Èkìtì tún ní kí ni intention Ooni of Ife tó fi ṣe wípé àwọn ọba aládé ìpínlẹ̀ Èkìtì ni wọ́n rí mú dání lọ sọ́dọ̀ ààrẹ àná ààrẹ Buhari ní Daura pé kí ló dé tí wọ́n ráwọn ọba aládé ìlú míì mú lọ tó ṣe pé tàwọn tìpínlẹ̀ Èkìtì níbi tó jẹ́ ìlú bàbá Akíntóyè tó jẹ́ kan nínú àwọn àjìjàgbara fún Yorùbá nation ni wọ́n ti wá lọ mú àwọn ọba aládé. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀ nínú fọ́nrán yìí o bàbá Èkìtì wọ́n fohùn lẹ̀ gèdè wọ́n sọ àwọn ọ̀rọ̀ burúkú wọ́n sì ń béèrè àwọn ìbéèrè tó lágbára lọ́wọ́ Ooni of Ife nípa pé kí ló dé tí wọ́n ń gbìyànjú láti ta ìran Yorùbá fáwọn Fúlàní. Ọ̀rọ̀ ìgbẹ́nu tó lẹ́tí kẹ́ ẹ̀yin èèyàn ẹ sì jẹ́ àjọ gbọ́ kẹ̀dẹ̀ máa bá mi fèròyìn nípa ìsí comment tẹ́ ẹ̀ bá ti wá fọ́lọ̀ wa tẹ́lẹ̀ lórí Facebook ẹ máa rí link kan ní comment section fídíò yìí tó máa gbé yín lórí DIGINAIJA online TV ní Facebook ní YouTube ẹ máa bá mi subscribe ẹ máa like kẹ̀dẹ̀ máa bá mi share fídíò yìí ó yá ẹ jẹ́ àjìjọ wo fọ́nrán ìkéde máa bá mi fèrò tìyín nípa ìsí comment. Àwa ti sọ lórí ọ̀rọ̀ rí pé nǹkan tán pè ní ipò nǹkan tó lágbára ni àti dórí ipò ọjà àti mẹ̀ǹtẹ́ orí ipò yẹn ló ṣe kókó. Mo ní mo fi ń sọ fún Ọ̀jájá Ògúnlùsì Ooni of Ife pé ìgbẹ̀yìn lójú tẹ̀ ń torí owó tẹ̀ ń torí ipò tẹ̀ ń tẹ ojú Yorùbá mọ́lẹ̀ ìgbẹ̀yìn lójú ẹ̀yin aṣebi ilẹ̀ Yorùbá ìgbẹ̀yìn lójú gbogbo tafàtafà tí gbénú òkùnkùn tí ń tafà sínú ìmọ́lẹ̀ Yorùbá ìgbẹ̀yìn lójú gbogbo ẹ̀yin tó jẹ́ pé èrò ọkàn yín ní pé kẹ́ máa fi Yorùbá ní owó kí ìran Yorùbá dẹ̀ máa joro lójú ọkàn yín ìgbẹ̀yìn lójú gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní alágbára tẹ́ ń ta Yorùbá sóko ẹrú torí pé ẹ fẹ́ jẹ́ èèyàn ẹ fẹ́ ní owó tí ìran Yorùbá ò jèrè kankan lára yín ìgbẹ̀yìn lójú. You are not ready to fight for the Yorubas. But you want to make Yoruba popular. Kí Yorùbá ó fẹ́ lo Yorùbá láti make name ìgbẹ̀yìn lójú Ọ̀jájá Ògúnlùsì. Ní àwa ọba yín sọ kì í ṣe pé arọ́bàfín lóòótọ́ ní Yorùbá ní pé arọ́bàfín lọ bá ń pa ìyá ọba tó bá fi ra ẹ̀ sípò ọ̀wọ̀ ìyá ọba tó bá jẹ́ kíkankan àfi òun ó tà ń nídìí a sì ń sọ ohun tó Yorùbá pé nínú ọ̀rọ̀ wọn that is why lèmi náà ni mo fi ń fọwọ́ sọ̀yà pé I'm not in Nigeria I'm a Yorùbá man gẹ́gẹ́ bí ìyá mi Adégòkè Badnor. Wọn bàbá wa ló jẹ́ kó di mímọ̀ fún wa pé nǹkan kan wà tó tí ìyàn lójú tó jolè lọ ìwà tí Ọ̀jájá wù ìwà tó burú jáì ni ó tẹ́jú ilẹ̀ Yorùbá mọ́lẹ̀ ó yí ìlú Yorùbá ní ẹrọ̀fọ̀. If Ooni of Ife lè lọ sọ́dọ̀ Buhari kó tó súnmọ́ ọjọ́ méjì bó tẹ̀ jẹ́ best hotel nágbà fún ní Daura ń tí ọ̀dà kò lóko méjì ni. Mo ní mo sì ń béèrè mo jókòó lọ́sẹ̀ yìí mo ń béèrè lọ́wọ́ ara mi pé eré kí lajá ń bẹ̀kùn ṣe oore wo ní Buhari ṣe iná Yorùbá that make Ooni of Ife tó wábi tó máa lọ tí ò rí mọ́ tó jọ̀dọ̀ Buhari tó tún sọ pé náà o Buhari wà gẹ́gẹ́ bí ọmọ ọgbọ̀n ọdún pé ó ń yọ̀ǹgì sí nígbà tó fi ẹ̀jẹ̀ ọmọ Yorùbá tó fi ṣara ní di tán ìkà ní Ọ̀jájá ẹ̀yin tẹ́ ẹ̀ bá ń bá sòdodo ọ̀rọ̀ ìkà níyín bí ẹ̀yin náà lẹ́ ń ṣí lọ́nà ìkà níyín ìgbẹ̀yìn ló dẹ̀ jù gbogbo ṣèkàṣèkà gbogbo amòòkùṣèkà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ rere tẹ́ ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ìran Yorùbá ò ní dúró
ìgbẹ̀yìn lójú ìgbẹ̀yìn yẹn dẹ̀ máa bí gbogbo yín ó máa bí gbogbo yín kí ló dé níbi tí mo jókòó sí lọ́sàn-án lábẹ́ igi tí mo ti ń gbatẹ́gùn lábẹ́ igi àánú mi mo wá rántí ọ̀wọ̀ masaka mo wá rántí àwọn oríṣiríṣi nǹkan tí mo ti rí mo wá mú ìkayẹ òjò báyìí lọ kékeré ká ọmọ kékeré ọmọ tó ń ìṣẹ̀dá ọmọ yẹ gan lásán á bínú sí Ọ̀jájá mo wá mú ìkayẹ dání pé mo wá mú ìka mi mo wá ń wò pé God Buhari ò mà gbégbèsè Buhari ò gbégbèsè lórí ẹ̀ Buhari ò gbégbèsè o àgbọ́ pé wọ́n ṣe investigation lórí àwọn tó wá massacre àwọn ènìyàn ní Catholic ní Ọ̀wọ̀ irú Buhari bẹ́ẹ̀ ni Ọ̀jájá gbéra tó lọ sọ́dọ̀ ẹ̀ tó ló dàbí ọmọ tuntun ó dàbí ọmọ 30 years ó try gan ó ṣe bẹ̀bẹ̀ ó ṣe gudugudu méje àrùn yàjà mẹ́fà ní ilẹ̀ Yorùbá ẹjá béèrè lọ́wọ́ Ọ̀jájá bí ó dẹ̀ ti gbé sólà sí Ilé Ifẹ̀ tí náà yìí lọ nílé Ifẹ̀ mọ́ bí ó dẹ̀ ti sọ Ilé Ifẹ̀ di góòlù ohun tí ò dá ní àti ọwọ́ ajérò ẹ kàn bọ́mọ Èkìtì lójú jẹ́ òré tọ̀tún ohun tí ò dá ní ẹlẹ́pẹ̀ẹ́tẹ̀pẹ̀ níjẹ̀rò local government ẹ kàn bá àwọn ọmọ Èkìtì lójú jẹ́ mo wá jókòó lọ́sàn yẹn mo wá rò pé àbí ohun tí Ọ̀jájá ṣe ó fẹ́ fi tákù bàbá Akíntóyè ni bí mi ṣe rò ní ó dẹ̀ lè má rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n bí mo ṣe rò ní pé Ọ̀jájá tó ń lọ sí ọ̀dọ̀ Buhari tí ò rí ọ̀wọ́n ọba mú ní Ọ̀ṣun state tó lè tẹ̀lé lẹ́yìn kò rí ọba kankan mú ní Ọ̀yọ́ state kò rí mú ní Ògùn kò rí mú ní Èkó kò rí mú ní Oǹdó wá jẹ́ Èkìtì tó jẹ́ state bàbá Akíntóyè ló ti wá kó ọba mẹ́ta dání ọwọ́ ajérò òré tọ̀tún àti ẹ̀pẹ̀ Èkìtì èmi ní máa rẹ́yìn yín Yorùbá ló máa rẹ́yìn gbogbo ẹ̀yin aṣebi tẹ́ ní ìran Yorùbá ò ní òmìnira kí lẹ̀ ń ṣe yìí sí kí ló dé tẹ́ dúró gẹ́gẹ́ bí ọ̀tá òmìnira Yorùbá kí ló dé ṣé torí ìjẹkújẹ àtowó owó tó máa tán ẹ gbóhùn bàbá mi kan lálẹ́ yìí alẹ́ làwa wà lọ́dọ̀ wa mí báyìí bàbá yẹn ti lé ní 80 bí 87 or something like that ẹ gbóhùn bàbá yẹn ẹ gbọ́rọ̀ tí bàbá yẹn sọ pé gẹ́gẹ́ bí ohun tó bóun ṣe dàgbà ohun tó ń rí àwọn onílẹ̀ tí Ọlọ́run kọ́kọ́ tẹ̀dó sórí ilẹ̀ Yorùbá inú wọn ò dùn sí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn ọba tó ti jẹ tàbí ní ọba lénìí pé inú wọn ò dùn pé most especially àwọn ọba tó jẹ kọjá nílé Ifẹ̀ kí ló dé tẹ̀ ń tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ kí ló dé Ọ̀jájá tó ti rí ojú tó ń wá ìrojú kiri kí ló dé tó fi tẹ́ pé lóòótọ́ lódodo ẹ̀yin náà fẹ́ lò láti ba ilẹ̀ Yorùbá jẹ́ láti kó ìran Yorùbá sínú ìgbèkùn kí ló dé tínú yín ò dùn sí ìgbédìde Yorùbá kí ló dé Ọ̀jájá Ògúnlùsì tí àlàáfíà Yorùbá ò jẹ́ yín lógún tí n bá ti ń lo ẹ̀yin not you gbogbo ẹ̀yin ọba mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ lọ ni mò ń kó papọ̀ ẹ̀yin ni mò ń lo ẹ̀yin fún kí ló dé tó fi jẹ́ pé aṣọ iyì Yorùbá lẹ lọ fi ń wọlé ní Daura kí ló dé tó fi jẹ́ pé aṣọ iyì Yorùbá
lẹ́yìn lọ fi ń wọ́lẹ̀ ní Daura kí ló dé tẹ́ fi ń ya ìkà kí ló dé tẹ́ fi ń ya akúmọ̀mọ́jú dídì ẹja ṣáwá kí lẹ̀ ń wá kiri náà Ọọ̀ni of Ife kí lẹ̀ ń wá kiri ẹ̀yin ọmọ Èkìtì ẹ jẹ́ á fà àwọn ọba wa létí sẹ́yìn àwọn ọba wa ìrìnrìn ìdọ̀tí àwọn ọba wa ìrìnrìn ìdọ̀tí kí lẹ̀ ń wá kiri níjọ́ wo ládàdàkúdà báyìí mo sọ̀rọ̀ kan ṣé àná ni mo sọ àbẹ́ ní ìkànnì don't compare the Ooni of Ife and Ọba Benin together mo ní shut up your mouth ipò ọba ní to protect your culture ipò ọba ní to protect your culture to defend your people to guide your people to serve your people and everything mẹ́rẹ̀ẹ̀rin tí mo dárúkọ yẹ ní ọba Benin ṣe ọba Benin tó kúrò ń bẹ ọmọ ọba Ìrèdùà lè kàn déédé rí lóde kó máa fẹsẹ̀ gbálẹ̀ káàkiri pátí lè déédé rí lóde kí ọba Benin kó di kọ̀mẹ́ndíà ọ̀sán gangan lè dédé rí lóde kí ọba Benin kóhun àti kọ̀mẹ́dì àjọ máa ṣe kọ́mẹ́dì nínú palace it will never happen lè rí ọba Benin kó di MC ní occasion you will never see him Ọ̀jájá lẹ máa rí tó di kọ̀mẹ́dì láàfin Ọ̀jájá lẹ máa di tí irú àtògìrì á máa wọlé wá bá láàfin bàbá yẹn sọ̀rọ̀ lálẹ́ ó ní gbogbo àwọn tí mo wò yẹ ó ní kì í ṣadé ló wà lórí wọn wọ́n ló ní torí pé kò sí adé ìṣẹ̀ǹbáyé lórí wọn náà fi ń jayé káyé kiri náà fi tẹ ojú Yorùbá mọ́lẹ̀ ó ní ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa mú gbogbo wọn ìṣẹ̀dálẹ̀ Yorùbá ó ní inú wọn ò dùn Ọ̀jájá wọ́n ní àwọn ìṣẹ̀dálẹ̀ Yorùbá inú wọn ò dùn sí ẹ torí pé òun bá ọ̀tá Yorùbá òun bá jẹun papọ̀. ẹ̀kọ́ lágbára o ọ̀rọ̀ rẹ̀ ò ẹ̀yin èèyàn wọ́n ní àwọn ìṣẹ̀dálẹ̀ Yorùbá ń bínú wọ́n bínú sí Ooni of Ife Ọ̀nìrìṣà Ọ̀jájá kejì ọ̀rọ̀ yìí lágbára ó dójú ẹ̀ kí lójú tẹ́ fi wò ìyàwó ló kọ sí yín ẹ má bá mi sọ opinion ti yín sí comment tẹ́ ẹ bá ti follow wa tẹ́lẹ̀ lórí Facebook ẹ máa rí link kan tó máa gbé yín tààrà lórí DIGINAIJA online TV ní Facebook lábẹ́ comment section video ní YouTube ẹ máa bá mi subscribe ẹ máa like kẹ́dẹ̀ máa bá mi share video ká tó pàdé láyé àtàláfíà ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi tẹ́ ń gbọ́ mi ní gbogbo ìgbà.